ẹ̀dá tó ń bẹ lókùnkùn tó ń tafà sínú ìmọ̀lẹ̀ ẹ má sòpò pé ẹ bá wọn jà Elédùwà ṣá ni yóò ṣẹ̀san ẹ̀dá tó ń bẹ lókùnkùn tó ń tafà sínú ìmọ̀lẹ̀ ẹ má sòpò pé ẹ bá wọn jà Elédùwà ṣá ni yóò ṣẹ̀san. ọ̀rọ̀ apẹ̀tùmọ̀dò táyé sọ̀rọ̀ láì bó ti tọ́ ọ̀tá tó ń bẹ nínú ilé wọn ó jìyà láì nípẹ̀kun ẹ̀dá tó ń bẹ lókùnkùn tó ń tafà sínú ìmọ̀lẹ̀ ẹ má sòpò pé ẹ bá wọn jà Elédùwà ṣá ni yóò ṣẹ̀san. agbẹ́mọ sí yàrá àtìlẹ̀kùn lóró àfàìmọ̀ kí kòkó ọmọ gbà ká wọlé láti wá pọmọ jẹ ọgbọ́n lòmùgọ̀ tí ń ba ilé ìyá tiẹ̀ jẹ́ àgìlì tí ni mí mo wá tó lé bàbá tó gbé mi lọ́mọ sẹ́lẹ̀ àkàndá alóró ọ̀rọ̀ lẹ́nu bíi ti jò àjàó àrò irúnmọlẹ̀ padà bọ̀ ọ̀ràn míyàn olóògbé tí ògbélé máa wọ́n ń pè lẹ́hànà ajá tó rólówó ẹ̀ tí ń gbó wọ́n ń pè ń dìbò lóge mo kí gbogbo ọmọ Yorùbá jákèjádò àgbáyé ẹkú ìbámidárò ara mi ọ̀rọ̀ apẹ̀tùmọ̀dù tìlú ìpẹ̀tùmọ̀dù tí wọ́n ń sọ èyí tó ti di kárí ayé aṣọ oníṣúgà ọ̀rọ̀ tó sojú òlú ọ̀farasin èyí dé bá ní káyọ̀ rí ni ọ̀gbọ̀n ní kan lọ́rọ̀ èèyàn rẹ̀ ṣe oní ọ̀kan ńgbè ló fi tàkó bá sí kúkú sẹ́ni tá a rí báwí bí ọ̀sẹ́ni tó fọmọ fọkọ lóru tí ọ̀jẹ́ kílẹ̀ ń mọ́ kọ̀sẹ́jọ́ lọ́wọ́ ẹni tó sùn yẹ̀rẹ̀ tí òkè fà ẹni ó fi sàkóso rárá lọ́jẹ̀ bí ọmọ tó kú lọ́fà yẹ ẹ̀fọ́ lóko ńlá ẹran tó mẹ́rin ìjẹ lọ́jẹ́ gbẹ̀gìrì ọ̀sán ní tó dé lóní ká wá rí o àwọn ọmọ àlè ìlú tí ń kò ní síta tọ̀ sínú ilé àwọn ilé ní kúwẹ̀ẹ́ra àjàyí àyànmọ́pẹ̀ ẹran olúgbòde àwọn ládásí ni lọ́rùn obìnrin ọ̀dọ́gọ́ jẹlẹ́rú wẹ́rú tó ní kí wọ́n jọ kò wó tó kodé àwọn ló lé ilé tó sílẹ̀kùn fún títà látàrí ọ̀tẹ̀ ìlara pẹ̀lú inú níbíni sínú níbíni òsì kan ta ìmọ̀ wá o ojú mi wọ́n ti bí ní ọ̀pàgbà tí ń bínú ọmọdé kúkúrú ọmọ àlè tí fọwọ́ òṣèjúwe ilé bàbá tó bẹ́ẹ̀ lọ́mọ wọn ní kábíyèsí lọ sókè òkun Royal Majesty ọba ọ̀jọ̀gbọ́n Joseph Olúwafúnminíyì Olúgbénga Ọláwọlé Olóyèdé Látìmọ̀gúndé first Ọlátìmọ̀gún ọ̀kánkùnrin apẹ̀tùmọ̀dù tìlú ìpẹ̀tùmọ̀dù tí yóò jẹ́rí ọ̀tá rẹ́yìn òdì lágbára Ọlọ́run ta ilé lèyí kì í ṣe tòde àwọn tí wọ́n jọ du àgbèrè ní wàṣúgbó ẹ̀ wọn ò mọ̀ wípé èébú àlọ́ ń ta òun tabọ́ ní ti bàbá ìyàwó ẹ̀ wọn ò mọ̀ wípé ọdẹ afẹ́fẹ́ làgbérin lọ́jọ́ kan ní níyẹn mọ́ wọn mọ̀ wípé ọ̀tẹ̀ẹ̀tẹ̀ yẹn rè ní ẹni tí ń rẹ̀dẹ̀ tí ń bẹ̀ ẹ̀jẹ̀ nígbà tí bá ń tẹ̀dẹ́ bọ̀ àárí ẹ̀dẹ̀ tí yóò padà sí wọ́n ní wọ́n àrẹ́sìtì ọba lókè òkun wọ́n ní kábíyèsí wà lẹ́wọ̀n wọ́n ní kábíyèsí bíi pálásì lólẹ̀ wọ́n ní kábíyèsí àwọn sọnù wọ́n ní àwọn ń wá bàbá àwọn kiri àkàndá alóró ọ̀rọ̀ lẹ́nu bíi tìjọ ilẹ̀ ilẹ̀ ní ẹni kìí rìn ní etí ọ̀rọ̀ tó sojú olóò farasin ọ̀rọ̀ tó bá ṣẹlẹ̀ lódò yóò bá sojú àgàn yóò sojú ẹja ṣe tó ṣẹlẹ̀ nípẹ̀tù tàbí tí ń ṣẹlẹ̀ nípẹ̀tùmọ̀dù lọ́wọ́ tèmi àkàndá ọ̀mà kí ló ṣẹlẹ̀ kíni tó dé gan like I said ọ̀tẹ̀ àgbàdo ní ọ̀tánú ẹyẹ àparò òótọ́ ni pé kábíyèsí ń bẹ lókè òkun òkú ọ̀hún ni kábíyèsí ń gbé tẹ́lẹ̀ ojú òde pọ̀ wálé gàtí àgbèrè ọba sọ́fọ́ ọba James Adédòkun Àrẹ̀mú Adégòkè lọ́wọ́ àjà akúnra alẹ́dọ̀yè dìsẹ́bọ̀ làbá ń gbìyànjú bá a sì di apẹ̀tùmọ̀dù mẹ́ẹ̀ tuntun ọba Olúgbénga Fúnminíyì ìnífà wáṣẹ kan mo wà nínú ìgbìmọ̀ coronation àjọba tuntun ìlú ń dọ̀yàn gbà eku ń ké bí eku ẹyẹ ń ké bí ẹyẹ ọmọ èèyàn òdó tàgùtà onígbàgbọ́ òdodo lọ́ba wa ọ̀kan pàtàkì nínú àfàdó àjagun ṣùgbọ́n gbogbo ìṣẹ̀ṣe ní kábíyèsí tẹ́wọ́ gbà torí nílùú ìpẹ̀tùmọ̀dù à ń sọ̀rọ̀ àmọ́ ṣẹ́gun ìdí àti bàbá ẹ̀ lọ bọ̀tì àti gbéyàwó ọ̀tẹ́jọ́ owó ọbẹ̀ ní ìdìpayà fún baálé ilé kí ni kábíyèsí ọmọ jẹ òwe wo ní kábíyèsí ìbádáwọlé mélòó ní ìpẹ̀tùmọ̀dù àbí mélòó lọ́mọ dẹ̀rín láàfin pátá lóbù
yànmọ̀kàn láyé tí ò sí sọ̀mímọ́ láàfin ìlú Èkó ńlẹ̀ Yorùbá òun ilé tó ti ń san ìsákọ́lẹ̀ bẹ́ẹ̀ ẹni kábíyèsí ọmọ jẹsẹ́ sẹ́ni tí yóò fọba lówó àwọn tẹ́gbẹ́ ń pa ẹni ó nílò ìrànlọ́wọ́ owó àwọn tí ń lọ sí pálásì náà àwọn tí ń relé ọba náà bẹ́ẹ̀ sì rí olùsìnkún ìná ọ̀dánwó ẹni àmọ́ tó wù kéèyàn ó ní nípamọ́ kéèyàn bá ṣiṣẹ́ kun ṣé kò ní tán ni nígbà ọba òkè sì fẹ́ràn apẹ̀tù kò fi iṣẹ́ sílẹ̀ lókè òkun kéèyàn kì í gbọ́ kíkó òjòkó da nínú agbada náà ìdí nìyí o tí kábíyèsí fi ń ṣoṣù díẹ̀ nílé ṣoṣù díẹ̀ lókè òkun ṣùgbọ́n ní kété tá a yíwá òṣèlú padà wèrè gan mọ̀ pé nǹkan le koko pèsè ni gbogbo nǹkan gbówó lérí owó fúláìtì ní kí ló ṣubú tẹ̀ ń gba kábíyèsí òsì ní tọ́fẹ́ mú nípẹ̀tù dènà tí wọ́n fi ṣe é ní ìdí iṣẹ́ ẹni làámọ̀ ní lọ́lẹ̀ ọ̀rọ̀ ti $4.2 million yí àwa rárá nínú pé owó wa lè wà lọ́wọ́ kábíyèsí tó bẹ́ẹ̀ kí wọ́n fà ìmọ̀ye oṣù parí ilé ṣé kábíyèsí lè nírú owó bẹ́ẹ̀ lọ́wọ́ kí wọ́n wá ní àwa dáwó láti kọ́ pálásì ìgbàlódé tuntun pálásì wa tẹ́lẹ̀ ò ṣe é rí mọ́ kò ṣe é rinovate àfi kéèyàn owó ìpètùmọ̀dò sí nílẹ̀ rẹpẹtẹ tá a fi lè fún pálásì tó ń jẹ́wé pé a lè fi pálásì tí ń bẹ nílẹ̀ sílẹ̀ lákọ́ pálásì tuntun kábíyèsí sì pé gbogbo wájọ sínú gbọ̀ngàn ìlú ní sátidé ọjọ́ 21 oṣù kẹwàá ọdún 2020 àwọn akítẹ́ẹ̀tì tá a gbéṣẹ́ fún tọ́jọ́ mọ́ ìlú wọ́n ń bẹ níkàlẹ̀ ìkà àti lókọlókọ ìlú ìpètùmọ̀dò wọ́n ń bẹ níkàlẹ̀ ìmí àkàndá ń bẹ níbẹ̀ lọ́jọ́ náà kábíyèsí wa lè nírú owó bẹ́ẹ̀ lọ́wọ́ kọjá $5 million péré ní kábíyèsí ó fi síde àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní jáde síta lẹ́yìn tí kábíyèsí ti sọ̀rọ̀ tán láti máa wá fi owó tọ́jú kalẹ̀ gbogbo ẹlẹ́gbẹ́jẹgbẹ́ ló fowó sí nínú ẹ̀ka mẹ́ta I made 3 separate buildings ẹyọ kan ṣoṣo la mọ̀ sí rékọ̀ mo rántí ìgbà tá a kọ tán tá a ti rówó kan orí ẹ̀ ọkàn òun ò sì dé ìparí sẹ́rù ipò tó yẹ kí pálásì wọ́ wà nìyí o àwọn olórí burúkú ti ń gbèrò yẹn lẹ́gẹ̀ẹ́ kiri mo rí kankan dá sínú rẹ̀ o lọ́jọ́ Tuesday ọjọ́ 24 oṣù keje ọdún 2021 tí mo ṣàbẹ̀wò sí kábíyèsí láàfin bàbá sọ̀rọ̀ púpọ̀ nípa ìrẹ́pọ̀ ìṣọ̀kan ìfẹ́ àti gbígbé ìlú lárugẹ kábíyèsí ń sáré kó lè dá ní gbogbo nǹkan ó ṣe dẹ̀lú lọ́rùn ìdí ìbàjẹ́ làwọn dúró sí agan kì í sọ̀rí ọ̀pọ̀n kan fà kan lọ olórí burúkú ọ̀fẹ́ràn olórí rẹ̀ àwọn ọ̀dọ́ba ti ń gbàyàn létí o àlọ́ba ti ń gbalẹ̀ ti ń talẹ̀ bẹ́ẹ̀ là lọ́ba ti ń kọ ayé àwọn èèyàn ló sínú ìnira olùfẹ́ àlàáfíà aláàtò ìlú ọ̀jọ̀gbọ́n àti olóyè lọ́ba wa wọ́n lè fẹ̀sùn kàn ni àǹfààní wà fẹ́ni afẹ̀sùn kàn láti dìfẹ́ǹdì ara ẹ̀ nílé ẹjọ́ ẹ̀tọ́ ń bẹ fẹ́ni afẹ̀sùn kàn ẹ̀tọ́ ń bẹ fẹ́yàn tó fẹ̀sùn kàn ni tọ́hàn tó sì dájú ni pé kábíyèsí apẹ̀tù sílẹ̀wọ̀n wọ́n lè fìdí ẹ̀yìn mọ́lẹ̀ ẹni ọba wa gbé bẹ́ẹ̀ kọ́ lórí kó mú ẹ̀rí jáde káyé ló hòròhòrò bí ẹlẹ́dẹ̀ mọ́ kíni ń bẹ ní kó tí ń dún màwúrò bí ọ̀panijẹ kó panijẹ bí ọ̀panijẹ kó sinmi ó yé dún màwúrò mọ́ni mọ́ ẹ̀yin tí ń bẹ lóògùn tí ń tafà sínú ìmọ́lẹ̀ bẹ́ẹ̀ bá láyè jáde pọ́pẹ́ tí náà ròyìn tí ó ró jáde kò sì dábọ̀ ẹ o kíkà pẹ́ kàn rókò ní kéńké kó tó di pé yọ dàgbà bí irú èyí máa wá béèrè ẹbọ kàǹkà lọ́wọ́ wa ọba Pétúmọdò òró tiẹ̀ bẹ́ẹ̀ ni òun ọmọ bá ti dọ̀bálẹ̀ tinú ẹni lóṣù ẹnìkan la kọ àìsùn wà fún náà lè ro ọba wa pé àìdúnírọ̀ kúrọ̀ ìjà ní dálẹ̀ etí kábíyèsí ọmọ ni pé nírọ̀ bá ń pọ̀ lápọ̀jù téèyàn ò sì já a máa múrọ̀ dàbí òdodo lójú àwọn ọmọ adarí oorun kábíyèsí ọmọ pé ìṣó tá a só lọ́dọ̀ onírú tá a só lọ́dọ̀ ológìrì tá a mọ́ jẹ bí èèyàn bá sóró ẹ̀ lọ́dọ̀ aláṣọ gbogbo ayé ní ó dojúbo ní o kábíyèsí ọmọ pé bàbá yan gúgúrú ẹlẹ́nu òfé làásù àti pé mùsùlùmí ń gbàwé ó lòun ọ̀dátọ́mì ta ló fẹ́ sẹ̀rí ọ̀nà fún bọ́ ọba lọ́lọ́run rínú jẹ́ kọ́ máa ráyé náà ó ròde gbogbo ọmọ ìlú Pétúmọdò o ọmọ bá lọ́rọ̀ o ọ̀dọ́ ẹ̀yìn ìwé o the great Pétúmọdò youth movement the great Pétúmọdò youth movement ẹ̀yin ìyálọ́jà babalájé ẹ̀yin àgbààgbà lú ẹ̀yin ìjòyè gbogbo ẹ̀yin májọ bàjẹ́ ìlú Pétúmọdò àsìkò ẹjọ́ wẹ́wẹ́ kọ́ la wà yìí o àsìkò àríyànjiyàn sì kọ́ kì í sàsìkò interview àsìkò ìrẹ́pọ̀ àsìkò káyadé ni dídí pé ọ̀tá pọ̀ àárín ọ̀tá la wà ìdùnnú wọn ni pé kí nǹkan ṣẹlẹ̀ sí wa atẹ́gùn lásán lè yí jàre wọ́n fẹ́ wá ni yóò sì fẹ́ padà òótọ́
ni pé ibi ẹnu dí ẹsẹ̀ ò débẹ̀ òótọ́ ọ̀rọ̀ gidi sì ni pé social media kì í gbàgbé nǹkan kan àwọn olórí burúkú ọmọ àlè tí ń yẹ̀yẹ́ ọba ẹlẹ́yà àti ẹ̀sìn ara wọn ni wọ́n ń ṣe lọ́kàn jẹ́ pé kòrò tó gbéyàwó lè mọ́mọ́ ó di dandan kókó kọ lè mọ́mọ́ náà ní péré ajá ká má péré kòkó tá a fi somi tó ro kábíyèsí morí kíkó ake lára ìrírí ilé ayé lè yá aláyélúwà gbogbo nǹkan kọ́ ni sùúrù yanjú o ìbò náà gbòòrò lájọ̀bọ̀ lọ́ngbà míì èmi mọ̀ wípé irọ́ ni pé misconception ló wáyé àwa mọ̀ wípé irọ́ ni lọ́jọ́ tí mo bá yín sọ̀rọ̀ nínú fídíò call ìbéèrè tẹ́ kọ́kọ́ bí mi pẹ̀lú ẹ̀rín ni pé ṣe bí mo sáàdá péjúmọ̀ kémi náà tó fẹ̀rín fèsì pé lọ́jọ́kọ́jọ́ lójò lẹ́rùn mo dá kábíyèsí mi mọ̀ mo rí yín nínú ẹ̀wọ̀n o ọ́fíìsì lẹ́wà tí mo rí kíkẹ́ tó lu ọba kẹ́yìn náà lọ kẹ́mi èèyàn bá tàkìtì kó forí gúnlẹ̀ bí ọ̀bá wò mí kí n sọ̀rọ̀ ọlọ́run ọba mi ń gbọ́ mo níwé nǹkan kan ìrí ọmọ Yorùbá ti ń gbọ́ mi akandọ́rọ̀ Awíkonko lèmi jẹ́ wọ́n wá láti wá wí àwáwí wọ́n wá láti wá gbèjà ọba wọ́n wá láti wá fìdí òdodo múlẹ̀ ni pé ọba tèmi ò sí lẹ́wọ̀n bí ọba sì ti ìtásìkò tí kábíyèsí fẹ́ wálé ẹnìkan kan ò lè dráàgì ọba bó ti wo ni làásìmọ̀lé ẹni ìbá òkú fi tẹ ẹlẹ́dẹ̀ jẹ sàárì báyìí ni wọ́n ṣe nǹkan mi ò yàtọ̀ tó ìdẹ́rù ọba ayé ti lu dára ojúṣe ọba ò ní kò rí gbogbo tó yẹ kí kábíyèsí ó ṣe òun náà ni bàbá ń ṣe he has no business at home for now bọ́bá sì jẹ́ nítorí àti gbé ìdàfà láàfin ni ilẹ̀ ń wíjọ́ lé lórí gbogbo aláàfin ń bẹ ní pálásì ń bẹ ìjọkíjọ tó bá wù aláàfin kó wá bọ̀kún rẹ̀ ń bẹ ọba Lámídì Adéyẹmí gan wá ńgbà tó dádé lọ́dún 1971 ọkànlá oníṣẹ́ wá láti wá bọ̀kún lásán ni àkàndá alórọ̀rọ̀ lẹ́nu bíi tẹ́jọ́ máa wé tònítọ́la kẹ́ni mọ́ ní òní torí ẹ̀ tó jáwọ́ ìjọba ṣòfin kọ̀rànkà ta ni ó ṣòfin àjẹ́ ṣùgbọ́n mo kì í dọ̀rọ̀ mi bákan náà ẹ mọ̀ mí mo tó lè fayọ láìpẹ́ rárá pìrìsẹ́ńtà ni ọ́ ni blọ́gà ni ọ́ ni akéwì ni ọ́ ni ẹ fi ọ̀rọ̀ apẹtumodò tìlú ìpẹtumodò sílẹ̀ fún mi ó kàn ti ń bẹ lọ́wọ́ alábàáhùn táwọn ni ẹ láìkì kẹ fọ́lù péèjì mi lórí Facebook Awíkonko TV Awíkonko TV ẹ subscribe sí YouTube channel mi Awíkonko TV Awíkonko TV tẹ bá wá ní nǹkan pàtàkì tẹ fẹ́ kájọ sọ ẹ já sọ̀rọ̀ lórí WhatsApp +234 904 851 9362 +234 904 851 9362. Èdè àti àṣà Yorùbá ò ní wọ́ mi orílẹ̀-èdè Yorùbá ò ní dàrú ìlú ẹnì kọ̀ọ̀kan wa yóò tòrò mẹ́nẹ́mẹ́nẹ́ àjò wa ṣe o.